ọmọ kóòtù òjíire abẹ́ ẹ ti sùn oorun ẹ̀wẹ̀ bí àkókò yìí kọ́ lọ́wọ́ yìí ó ti di operation jàforí ẹ̀ o kó ní kálukú yá tètè yá máa jà fúnra ẹ̀. ǹjẹ́ ẹ ti gbọ́ wípé àwọn ọmọ ogun nàìjíríà ti pariwo jáde látàrí àwọn foreign jihadists tí wọ́n ń gba gbogbo ojúbodè nàìjíríà kan ìyẹn bọ́dà nàìjíríà. ìyẹn nìkan tún kọ́ àwọn ẹgbẹ́ káàdù ti jáde fún protest lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílẹ̀ ọ̀yọ́ lórí àwọn ọmọ tí wọ́n jí gbé tọkọ̀ tí wọn ò tí ì dá padà. ẹ jẹ́ kí n gbé yín débẹ̀ lóní pẹ̀rẹ̀wù. àwọn ọmọ ogun nàìjíríà wọ́n ti kéde o wípé àwọn foreign jihadists wọ́n ti wọlé yorùbá ilẹ̀ nàìjíríà gbogbo bọ́dà. so fúdìí èyí wọ́n ní kó ní kálukú mọ bó ṣe yá máa dáàbò bo ara ẹ o má dúró dèjọba o nítorí tó o bá dúró dèjọba ikú kọ̀ máa pa ẹ́ dànù ìwọ má dira. gẹ́gẹ́ bí ọ̀gágun ṣe sọ̀rọ̀ wọ́n ní àwọn bọ́dà tó wọ ìlú nàìjíríà ní gbogbo àwọn foreign jihadists yìí ti wọ̀ tó jẹ́ pé wọ́n dẹ̀ ti ń fi style wọ ilẹ̀ nàìjíríà. bẹ́ẹ̀ lọ ọmọ ogun nàìjíríà ní kẹ́mámi kan ọmọ yorùbá ọmọ nàìjíríà wọ́n ní àwọn kójú ẹ̀ bẹ́ẹ̀ báwo kájúlù yíya ló ya wọ́n láwọn kájú ẹ̀. sorry to ask you láàrin èmi àti ẹ ṣó dẹ̀ ṣúọ̀ pé o lè fẹ̀mí ẹ lélẹ̀ fún àwọn ọmọ ogun nàìjíríà pé wọ́n ká ojú ẹ̀ nítorí tí bókobòko wìdí nínú ìlú gan wọ́n mú wọn wọ́n pa wọ́n ní ìpa ìfọ́dọ́fọ́ṣù ábẹ̀lẹ̀ tàṣán fẹ́ kojú àwọn foreign jihadists. wọ́n ti ní kí gbogbo aráàlú máa múra sílẹ̀ náà fún anything ogun tó bá ilé jáde kí wọ́n gan lè dá a kojú láì ṣe pé o ṣẹ̀ṣẹ̀ ń wá ìrànlọ́wọ́ ẹnìkankan má jẹ́ kó pa ẹ́ o ìwọ náà yá a dira. bẹ́ẹ̀ ibi tẹ́ ti mọ̀ pé ó ti wá lẹ́tíkẹ́ wọ́n ti gbèrú nàìjíríà látẹ̀yìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ariwo yìí orí social media nìkan lẹ́tì máa gbọ́ wípé ẹ dira ẹ má sùn ẹ jí wọ́n ti ń kógun bọ̀ ṣùgbọ́n nísìnyí àwọn ọmọ ogun gangan ti fẹnu ara wọn sọ jáde wọ́n ti fẹnu ara wọn sọ jáde pé kó ní kálukú dira láti fi jẹ́ kó mọ̀ wípé nobody is coming for you, you will be the one to save yourself and your family. nítorí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a bá ń pariwo àwọn Nigeria government àti àwọn army yìí tó jáde tó sọ̀rọ̀ yìí àwọn ló máa padà debunk inú ìsìn yẹn tó máa nírò kò sí nǹkan tó jẹ bẹ́ẹ̀ nítorí pé ó wà under control. now àwọn náà lọ padà ń bọ́ ta tó ń pariwo pé ó dàbí pé kíní is getting out of hand o ṣùgbọ́n ṣá wọn ni ẹ má wọ́rì wípé apá àwọn ka fún díẹ̀ yìí àmọ̀ràn mi gẹ́gẹ́ bí ọmọ yorùbá ọmọ nàìjíríà ni pé ibikíbi tó bá lọ ṣáà mọ́ ọ dira dáadáa má kàn déédéé jáde lásán nítorí wípé àwọn ará bíi wọn mú ní síéṣíé pẹ̀lú ilẹ̀ yorùbá ṣé ẹ̀dẹ̀ mọ̀ pé bá ṣe ń wọlé yìí ilẹ̀ yorùbá lọ́kàn ń wọ̀ dàrẹ́ẹ̀tì. so fún díẹ̀ yìí à ń fi àsìkò yìí pariwo síta pé ọmọ nàìjíríà àwọn foreign jihadists wọ́n ti ń jí gbogbo ilẹ̀ nàìjíríà pò torí náà ẹ lọ gbáradì ẹni tí lè ṣẹlẹ̀ ní at any fucking time. ṣebí ara nǹkan tá à ń pariwo lélẹ́yìí wípé ṣe rí àwọn ará bíi kò kí ń ṣe ẹ̀sìn lọ́gbẹ́wọ̀ ilẹ̀ wa kò ṣòfin ṣàríà lọ́gbẹ́wọ̀ ilẹ̀ wa bí kò ṣe pé wọ́n fẹ́ máa practice ti jihadi nínú nàìjíríà. tàbádẹ̀ máa sọ àwọn tó fún àwọn jihadists ní opportunity láti wọlé nàìjíríà yìí kọ́ lọ bí àwọn olórí mùsùlùmí dáadáa àwọn bíi sọ̀tánù àti àwọn tó jẹ́ pé wọ́n gbé ẹ̀sìn ṣàríà wọ́n gbé sórí àwọn gangan ló máa invite wọn torí tẹ́ ẹ bá wò dáadáa nígbà yẹn làkúrà wá sí àwọn olórí invite wọn ṣèbí sọ̀tánù ṣókótó ò lè sọ pé òun ò mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ náà báwọn yẹn ṣe wọlé torí ṣàríà ni wọ́n sọ pé àwọn làkúrà wá sí wá kọ́ wọn láti Iran lọ ti lọ kó wọn wá náà àbálà àbábọ̀ wọ́n ti di ohun tó fẹ́ gba ìlú mọ́ wa lọ́wọ́
ẹ wo ọmọ Yorùbá ẹ ò gbọ́dọ̀ sùn ẹ jẹ́ ká dira bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ń gbé yín débẹ̀ ǹjẹ́ ti gbọ́ lórí ọ̀rọ̀ àwọn ọmọ wa tí wọ́n jí gbé ní ìlú Ọ̀yọ́ ó mà ti kọjá ń tẹ́ lérò nítorí pé lọ́wọ́lọ́wọ́ báyìí protest ti ń lọ àwọn ọmọ ẹgbẹ́ kánù àwọn Christian Association of Nigeria àwọn náà mà ti jáde o wọ́n ti pariwo bring back our girls wọ́n ti jáde tán tí wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo tí wọ́n protest lórí àwọn ọmọ tí wọ́n jí gbé ní ìlú Ọ̀yọ́ tó ń pariwo pé dandan wọ́n gbọ́dọ̀ bring back our girls ṣé ẹ̀rí pé ó ti lẹ́tìkẹ́ báyìí ṣùgbọ́n ẹja sòótọ́ fúnra wa o àwọn ọmọ yìí sì ti ń lọ lo oṣù méjì ní àhámọ́ bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ bá gbàgbé àìpẹ́ aláìpẹ́ ni gómìnà Ọ̀yọ́ sọ̀rọ̀ Ṣèyí Mákindé ó ní bàbá Tinubu ò tiẹ̀ tí ì pe òun láti bá òun sọ̀rọ̀ tàbí kọjọ jíròrò lórí ọ̀rọ̀ àwọn ọmọ tó gbé nílẹ̀ Ọ̀yọ́ àbí láti fi jẹ́ kó yé yín wípé wọ́n ti ń gbàgbé ẹ̀ díẹ̀díẹ̀ nìyẹn ó ti ń wà buried out díẹ̀díẹ̀ síbẹ̀ kò tí ì sí ẹni tó ní clean solution pé yes ọ̀nà rèé tí wọ́n máa fi gba àwọn ọmọ yìí padà ṣàpẹ́kọ̀pẹ́ ní very dark man náà jáde tó sọ̀rọ̀ tó ní wọ́n ti move àwọn ọmọ yẹn lọ sí Kaduna ti move wọn lọ sí north now ó tún ti wá ń di wípé àwọn ọmọ yìí ti ń lọ lóṣù kan bẹ́ẹ̀ àìtí rí solution àwọn Ọ̀yọ́ protest síbẹ̀ ìkọ̀kọ̀ ò ti ẹ̀yìn ẹ̀ jáde àwọn ará ìlú ń pariwo síbẹ̀ ikọ̀ òtútù ti ẹ̀yìn ẹ̀ jáde nísìnyí àwọn ẹgbẹ́ Lagos State Chapter of Christian Association of Nigeria ìyẹn ẹgbẹ́ kánù àwọn la gbọ́ pé wọ́n jáde fún ìwọ́de ìyẹn protest ní ọjọ́ Monday lórí ọ̀rọ̀ insecurity lórí ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́ẹ̀ tó ń pariwo pé bring back our girls o ẹ bá wa dá àwọn ọmọ wa padà bẹ́ẹ̀ ni olórí ẹgbẹ́ kánù ìyẹn Bishop Stephen Adégbìtẹ̀ àwọn máa lọ gba gbogbo ìgboro aláùsá lọ nílùú Ìkẹjà tí wọ́n dẹ̀ tún rọ ìjọba àwọn outsiders bí ìjọba US pé kí wọ́n bá wọn gbé ìgbésẹ̀ tó nípọn o lórí ètò bí àwọn ọmọ náà yóò ṣe padà àwọn ẹgbẹ́ kánù ló ń pariwo wípé dandan àwọn ọmọ yìí gbọ́dọ̀ padà nítorí ó ti ń lọ pé bí oṣù méjì tán ti wà níbẹ̀. ẹjọ́ lórí ọ̀rọ̀ àwọn ọmọ yìí sì níbo la bá yàrá já ṣé bá a dẹ̀ ṣe máa wòrè àbí gómìnà Ṣèyí Mákindé ẹ dákun ẹ bá wa tètè wá nǹkan ṣe sí àwọn ọmọ yìí ti ń pẹ́ jù wọ́n ti ń pẹ́ jù nítorí a ò mọ pàtó ìdí tẹ́ ẹ fẹ́ fi gbé ọ̀rọ̀ náà fún olóyè Sunday Igboho nítorí wípé ká ló tún gbé fún sìn ó ṣeé ṣe kó jẹ́ pé ọ̀nà ojútùú á ti jáde lórí ọ̀rọ̀ àwọn ọmọ yìí ẹ̀yin náà wò ó tá a bá sọ pé stage play ni Sunday Igboho ń ṣe eré ni ó ṣáà ti lóríṣiríṣi àwọn èèyàn tí ọmọ Adéyẹmọ ti gbà jáde ní àhámọ́ àwọn agbésùmọ̀mí bẹ́ẹ̀ tí gbogbo wa dẹ̀ mọ̀ pé òun nìkan ni àwọn wèrè Fúlàní bẹ̀rù orúkọ ẹ̀ lásán ó tó bẹ̀rù fún wọn lọ́tọ̀ ẹ wo ẹ̀yin èèyàn mi àníní jù báyìí lọ lórí ìkànnì wa o Ileodua ilẹ̀ abínibí wa ni o ẹ lè bá tiwa jẹ́ pẹ̀lú like ẹ bá tiwa jẹ́ pẹ̀lú share ẹ bá wa bó o kó lọ fà ẹ bá wa pín káàkiri nílé lóko lọ́nà lẹ́yìn odi ẹ subscribe la fi kí n pé Ileodua ilẹ̀ abínibí wa Ileodua gbè wá o bẹ́ẹ̀ kò ní gbé ọ̀dàlẹ̀.